هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك سر òun ni kòtẹ́rẹ̀ ọ̀rọ̀ kíta sọ ní àníyá kí ọmọ pariwo kó mọ jẹra mọ́lẹ̀ mọ́ iye àsọ síbẹ̀ o lè fi mílẹ̀ lọ àjọ ní pògámù báwọ́lá ẹgbẹ́ gẹ̀dẹ̀ orí ọlọ́wọ́ bá ìbá ẹ̀kẹ́ ṣe pògámù ṣẹ́mọ̀ àwọn alamọ́ kọ́nsẹ̀ẹ́dẹ́ lamọ́ agbẹ́bọ̀ dis-moi, qu'est-ce que l'Esprit fait? Donne-moi des conseils. On a oublié des conseils. Il agit comme on le sent. Et tout ce qu'il fait est bon. Beaucoup de gens ont agé avec l'Oda. Et il y a eu un peu d'Oda. Oda fait, il y a eu d'avant. Quel que soit l'outil, on va chez ces quoi négatif, c'est toujours positif. Kama soufou, kama pagou, kama djaramane. Anabi wa Muhammad sallallahu alaihi wasallam un peu savait qu'il y a Abu Malik al-Ash'ari ibn Kasir et il était chez le sort mais Abu Malik al-Ash'ari on nous ba hadith nawa on dit à Muhammad sallallahu alaihi wasallam on dit àwọn kan mẹ́rin kan bẹ táwọn èèyàn tún mọ̀ ṣe tó sì jẹ́ mùsùlùmí alọ́kẹ́ kò sí inú nǹkan tí ó yẹ ká bá lọ́dọ̀ mùsùlùmí inú nǹkan àwọn nàìjíríà àsìkò táwọn èèyàn mọ́rọ̀ àsìkò náà làwọn kìíní yẹn wà mẹ́ àwọn èèyàn tó ga díẹ̀ wọ́n tún ṣe nínú Islam tí ó sì yẹ ká tó ga díẹ̀ kan ṣe nínú Islam peut-être lẹ́yìn náà ẹ bá mi kan tí òkú bá kú bóyá lórí táwọn èèyàn bá ṣe rẹ̀ ẹ̀kọ́ Ani akọ́wà sí ní ọdẹ́ ìṣe ìgbòdà òkú. Màmá ní ọdẹ́ ìṣe ìyàn ní ìgbòdà òkú. Èyàn mọ́ ní kò wáyà kì sọ fún àwọn ìlú ní àlẹ́ páyín. Ẹ fi hàn pé ẹ̀kọ́ tí ń jókòó sí ìlànà àdíẹ̀ Al-Fakhr fil Ahsan. Àwọn olórí ọmọ ní ọmọ wa lọ bẹ̀rẹ̀ fàbí wà lẹ̀. Ọ̀nù kọ́rẹ́. La famille là-bas ní àbíọ̀nù. Mais qui cherche faire famille et après famille te dit beaucoup famille là c'est il au fou là il peut faire c'est dans l'aile anje balu on a demandé amugari on a demandé amanso on a et à quel fa c'est pour nous dire que c'est pas bien que on fait famille awala dio ma famille tout baduma c'est pas bien. Bákan wà ní yàrá kó kúkú ká máa wá sunkún ká máa jẹra mọ́lẹ̀ ká máa pariwo nínú kan tí ó ti dáa. Wal-istisqa bin-nujum kí ẹ máa fi àwọn ìràwọ̀ àwọn ètò àlọ́ fi máa dájọ́ pé òjò fẹ́ rọ̀ àdúgbò kẹfà yìí fẹ́ ṣẹlẹ̀ àti ìràwọ̀ bá ti lè ṣe báyìí sọlá mi dúgbò kẹfà ló fẹ́ ṣẹlẹ̀ yẹn. Ó pọ̀ nínú àwọn mò ń wá ẹ̀sẹ̀ kan tí mo fẹ́ tètè fún kò tí ì mọ̀ wá ní. Ó pọ̀ nínú àwọn àrà tí a máa ń dá tó ṣe ní kò sí dáadáa. Ìgbà bí wà tí kí àwọn àrà kan wà táwọn èèyàn máa ń dá mo sì ń gbàgbé mo fẹ́ rántí tí wáyé máa ń ṣe bí ẹni lọ. Wọ́n kàn wọ́n sọ pé tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ìyẹn lákàtà kó nílùú náà ẹgbẹ́ wọn wà létí ọ̀gá. الخروج من المنزل ولقي امرأة ààrẹ náà ni ààrẹ ni ìyẹn fẹ́ jáde kó nulẹ̀ báyìí yóò ní obìnrin òun pàdé kò ní ìdàrú àti kóun padà sínú ilé mo fẹ́ lọ́wọ́ àgbọn ní ìjẹ̀lú èmi gbé mọ́tò jáde mo ní kí wọ́n tẹ́kọ̀ fún mi gbàtí mo ní kó tẹ́kọ̀ fún mi ó ti tẹ́kọ̀ náà wọ́n á ní kí mi kó náà sí ọmọ kékeré kan lọ́wọ́ gbogbo fún mi nkẹ́kẹ́ ṣọwọ́ tẹ̀lé tó bá ní gbàmọ̀ lọ bá ní ló kó wẹ̀ mo dára sí pẹ́sẹ̀ ní náà wọ́n ní kọ́ gbowó tó bá ní gbà ìmọ̀ lọ báwo ló sọ kí gbowó sọ́mọ́ ó ṣe sọ́kọ́ mọ́nà tó ìgbò rẹ̀ tó yẹ wọ́n lórí gbogbo
Cela veut dire qu'on va chez mal quand vous dites, non, on va chez mal, on peut y chez ou là, on peut pas qu'on va chez là, d'ailleurs, pour le monde de voilà. Qui l'a eu pour nous. La fatigue, on peut bien voir. Donc, il y a un peu difficilement. Et vous voyez, est-ce que c'est normal? Il y a un peu. Dis-moi là, vous avez un peu. Ẹnikẹ́ni tó lè jẹ́ ó ti kí wèrè náà ó fún mi ń gbà ẹni tó lọ́wọ́ ní kó fẹ́ gbé fún mi yẹn ṣé gbogbo àwọn kí ni gbogbo nǹkan gbogbo dáa. Náà nínú àwọn nǹkan míì táwọn èèyàn máa ń ṣe àwọn èèyàn máa ń ba níbi pé wọ́n máa fara wọn láṣọ ya wọ́n máa dalé wú ìgbà míì wọ́n bá sọ pé èèyàn kú ẹnu tó lójú àdá lórí ìfẹ́ gbọ́ kẹ́tọ́ sọ pé èèyàn tó kú kò lè kú báwo ló sọ pé ó kú wà. Nítorí pé kí ni ó fẹ́ràn olú ẹ̀ nípa sí ó fẹ́ràn ẹ̀ nípa sí ó ṣẹlẹ̀ láti wà nípa kan náà sọ̀rọ̀ sọ́mọ́ ẹ̀ sọ̀rọ̀ anábì ní àárọ̀ lòdì gbàtí wọ́n sọ fáwọn sọ̀hábà àwọn sàábì kọ̀ọ̀kan tí wá gbàtí sẹ́yìn ọ̀gbọ́n lọ́wọ́ ọ̀wọ́ àwọn àrùn tó pọ̀ ó ní ìdí ẹ̀mọ́ ìgbẹ́ náà sọ̀rọ̀ ẹ̀ sọ pé ànábì tí bá tún gbọ́ gbólóhùn lẹ́nu ẹ̀ nìkan ìfì èpè ní ìfì èrí orúkọ wọ́n mọ̀ pé tíbi ẹ̀ attention káàdùn pípẹ́ ń dákẹ́lẹ́ kan lẹ́nu ẹ̀kọ́ ìgbẹ́ tó sọ̀rọ̀ Abubakar Umar malgré pé ó jẹ́ ìyẹn líle sẹ́ il me respecté Abubakar à la lettre ó gbà ní Abubakar ọ̀gá òun ní ṣe dans tous les sens ẹ̀ wò ní jọ̀gọ̀ mo fẹ́ fún ẹ̀sán kẹfìlẹ̀ fún èèyàn mọ́ mọ́ valeur ẹni tó jù lọ tó bá ti mọ̀ pé èèyàn jù lọ báyìí tó bẹ̀rẹ̀ sí ìjọba ní kí ó ní sí àṣà àrí ẹni tó wá ní kí ó ní ṣáájú rẹ̀ fọwọ́ sẹ́yìn aṣáájú rẹ̀ ó ti kí wọ́n wá hákùrọ̀ àdúró aṣáájú rẹ̀ sẹ́yìn ọmọ rẹ̀ ó wà lọ́wọ́ àdọ́bí ìjọba sallallahu alaihi wasallam Abubakar kọ́kọ́ wà lọ́wọ́ àdọ́bí ní besoin est pé ó yẹ kẹ́ ṣe sàárà àkáwájà l'Ànábì wa gbé síkì rẹ̀ kàrí sallallahu alaihi wasallam Umar wa sọ sínú ọkàn pé sátọ̀ pé bísí ó dàbí Umar bóyá ó ṣiṣẹ́ kan ní owó kan lè sí lọ́wọ́ wà tó a ní sátọ̀ pé Abubakar yìí sẹ́ tamani iṣẹ́ olóore kan wà òun náà ní wọ́n jẹ́ pòlìyẹ òun náà ní wọ́n ṣe ní gbogbo ẹ̀rọ cette fois-ci je vais le battre. Ìsọ̀bẹ́ fọ́dọ̀ wà nígbà òun bá kó tẹ̀ iṣẹ́ olóore kan ṣe jù lọ lẹ́ni Umar bá sáré lọ ní owó tó àlọ́ ẹ̀rọ ó ní sí àwọn gbé oko mọ̀ àti ìwà. Mo sì gbọ́dọ̀ pé èèyàn lè tì mí ó wá gbé sí ìlú wa ó fẹ́ fi ṣe sàrà. Abubakar òun wà ní ju 2000 lọ gbogbo 2000 náà ló wá gbé wa. Bó sì máa ṣe bí. Ìgbà tó wá, Ànábì sallallahu alaihi wasallam ní Umar owó tó kó wá pọ̀. Ìgbà tó kó wá ló eléyìí wá, èwo ló fílẹ̀ fáwọn èèyàn lábẹ́ mi jẹun lé. Ó ní irú ẹ̀ pẹ́pẹ́ bẹ́ẹ̀ kan tó wà lé. Dáàfin àti ìlànà fi. Ànábì ní lásẹ̀ kí. Abubakar èyí tó ọdún ẹgbẹ́ wáyé báyìí rẹ̀ sọ̀pá máa èwo ló wá fílẹ̀ fún ọdún ẹgbẹ́ jẹun lé. Ó lé mi gbogbo tí mo ní mo gbé wá fọlọ́wọ́ àtàlábí lẹ̀ fún ọdún ẹgbẹ́ jẹun. Umar ọdún gbòòrò ní tó àlà èyàn lè ṣe confiance for it ó jù mí lọ dẹ́sù tó ojú ṣàpọ̀ donc c'est garder en lui ní pé ọ̀gá mi ní àgbà je dois le respecter bẹ́ẹ̀ náà la sì gbọ́dọ̀ wà nínú àwùjọ wa ça c'est une parenthèse je sais que lui il me dépasse mo gbọ́dọ̀ ma fàyè mo dépasse mo gbọ́dọ̀ ma filẹ̀ quel que soit le temps on est chez nous. Ànábì sallallahu alaihi wasallam laysa minna man lam yarham as-saghir wa yuwaqqir al-kabir. Il fait pas partie de nous. Ah, les cas où nous souffrons pour le roi. Gbogbo ẹni tí kì í báyìí láàánú fọmọ kékeré tí kì í sì respecté àgbàlagbà. C'est une parenthèse. Nígbà tí Ànábì kú sallallahu alaihi wasallam, Umar wá ní òun bá gbọ́ tí ẹ̀ka bá tún sọ Ànábì kú òun pa. Tout le monde a pris peur. Maintenant, vous voyez que vous pouvez vous dire.
ó wá sọ fún gbogbo ẹ̀ ó ní man kana ya'budu Muhammadan fa inna Muhammadan qad mat. ẹni tó bá mọ̀ pé Muhammad ló ń sí aláàkàrù tó gbogbo tó ń ṣe tó ní Muhammad ló ń fi ṣe wọ́n mọ̀ tí kú gbogbo mẹ́ṣẹ̀ wa man kana ya'budu Allah ẹni tó bá yá sí pé lórí ọlọ́run ní ṣe gbogbo nǹkan tí ń ṣe tí kí ń tẹ̀lé Muhammad fa inna Allah hayyun la yamutu abada. ọba tó wà títí láíláí lọ́lọ́run kò ní kú láíláí ìgbà tó wọ́n rú gbọ́ bẹ́ẹ̀ báyìí ó sọ̀rọ̀ ẹ̀ náà wọ́n rí pé ọ̀rọ̀ yìí ti lò tọ́ òun náà kú sí mẹ́ni ẹkún tó ní ọ̀wọ̀ ẹkún ọ̀gbìnì pé not a big impact. sallallahu alaihi wasallam wa radiyallahu anhi sahaba. Non kama sukun kama fashoya kama daliru kama dadugoru nítorí pé yẹn kú sí wa. ẹnìtẹ́ bá ti ṣe bẹ́ẹ̀ ẹ mọ̀ sọ pé wọ́n yá ẹgbẹ́kúlódò ẹ wá ṣe ìtẹ̀kì nínú mọ́lẹ̀. kí n ṣe pàdé yóò ṣe ṣe rí o lè tọ́jú pé yẹn tó kú ọlọ́run ṣe dàda fún wa. àwa ní Saudi 29 janvier 2006 ni bàbá tó bí mi ó jáde láyé. ṣẹ́rí wa gbọ́dọ̀ wáyé ni wọ́n pè mí láti tètè ní pé bàbá wa jáde láyé. mo wá ń pè girlfriend mi láti bá ìwé nígbè wọ́n ní bàbá jáde láyé o ibi tó wà sí ó dé programme parce que àwa tó ní programme kan fún bàbá wa abẹ́ni ní ó fèmí lẹ̀ ló jáde láyé. ibi tó wà tí ń lọ títí ó fi wọnú sọ́sẹ̀ tẹ̀lé wọ̀ Saudi ò sì gbé ìwé kí ló bẹ̀rẹ̀ gbà tó wà ní sọ́sẹ̀ tẹ̀lé àwọn ọ̀padà dúró ó rí pé ní sọ́sẹ̀ tẹ̀lé lọ wà ẹ má bínú ìsinmi pèmí pé bàbá mi kú ó ní bàdé bàbá ẹ̀ kú ṣe kó sì sọ̀kalẹ̀ kó lu mọ́tò bàdé bàbá ẹ̀ kú ní sọ̀kẹ́ pàmò ẹ̀ tó kù. ṣé bó sì sọ̀kalẹ̀ kó lu mọ́tò ó sì wá kẹ́lu ní ibi ẹ̀ wọ́n á wọnú sọ́sẹ̀ tẹ̀lé ó fẹ́ pàmò ẹ̀ tó kù bàtà fún ní àmọ́dù wọ́n ṣàánú ẹ̀ kódà kò mọ̀ níbi àmọ́dù ní àwọn ọkọ̀ ìjọ tó bẹ̀rù gba bíi àtọ̀rọ̀ ayọ̀ rẹ̀ màlúkì ohun tí mo sọ àṣà òyìnbó ìgbà ìwọ́n bí mi. donc ẹni tó bá torí pé èèyàn kò ń kú tó bẹ̀rẹ̀ sí dalí wúdí àtọ̀sẹ̀ ẹ fún nípa rí ẹ tí wọn náà bá fẹ́ kú kúlẹ̀ kan náà ẹsẹ wọ yìí ẹnu bí yóò mọ sunkún báyìí sẹ yóò tún dé mọ adé gbọ ẹyin dẹkun ẹgbẹ àwọn èèyàn náà ní àṣà náà nílẹ̀ yìí yóò tún lọ fọwọ́ ìṣẹ́mi yẹn sọ̀rọ̀ ọjọ́ sọ̀rọ̀ ní ọjọ́ tó gbogbo ẹ̀ tó fẹ́ sọ kalẹ̀ tó fẹ́ wọnú gbogbo báyìí. ẹ máa bí ẹni ẹkún wò lè yí nìyí sí ẹni tí sunkún yẹn ẹ fún ní 20 minutes ẹ tún kó ti jókòó tó ti bá wọn sọ̀rọ̀ mi. kò pé ẹ̀ tó bá bẹ̀rẹ̀ sí ní pín kí ló máa pín pàdé yóò tún bẹ̀rẹ̀ sí ní ọjọ́ ẹlẹ́kẹ̀rẹ́. Ìsì sunkún pé yẹn kú sóhun. Ẹ̀yin náà sọ fún mi ẹ̀sùn ìṣẹ̀lẹ̀ ọba. Bákan náà nínú àwọn àrà burúkú tí àwọn aláìmọ̀ kan máa ń dá tó ṣe wọ̀ hàkúṣà. Àwọn ènìyàn yóò bẹ̀rẹ̀ sí wọn lọ fa ayé nítorí pé yẹn kú sí wọn lọ fa ayé. Kí ló yẹ fi ṣe? Wọ́n lọ fa ayé. Sọ́ọ̀sì wo ló ní kìí ṣe ṣọ́ọ̀sì dáadáa kìí ṣe ìgbàlódé dáadáa. Tábà kó bẹ́ẹ̀. Ìṣirí alhamdulillah látòlù kẹ́lí ẹ̀sọ́. Ṣé gbogbo àwọn ihun ta ti síwájú yẹn lára àwọn ìdájọ́ tí ń tẹ̀lé ní o lẹ́yìn ọ̀tọ̀ ní façon ní èrè ìlú. Pàṣẹ àwọn ìfọ́síwájú àtàkùn ìṣe. Ẹ jẹ́ ká lọ bí òkúkú afẹ́kú ẹ̀fọ́kù. Àkọ́kọ́ náà ẹ̀sùn fọ́ sí ní káwọ́ ẹ̀fọ́kù ká lọ sí.
ó yẹ kí ẹ mọ̀ est-ce que c'est forcé níbi ká wẹ̀ fún kàtọ́sí une fois tí condition náà va permettre níbi ká wẹ̀ fún àwẹ̀ fún tí condition náà va permettre níbi ká wẹ̀ fún aṣètàyà mọ̀ àmọ̀ kan gbogbo àwọn ọ̀rọ̀ yẹn lọ́kọ̀ọ̀kan nǹkan àkọ́kọ́ ta fẹ́ kẹ́mọ̀ ní pé kí ni ìdájọ́ pé ká wẹ̀ fún òkú kó ló ní bá a sì kí ni ìdájọ́ náà فذهب جمهور العلماء إلى أن غسل الميت فرض كفاية ọ̀gọ̀rọ̀ àwọn onímọ̀ lápapọ̀ wọ́n dúró pé káwẹ̀ fún èèyàn kan kú nísì wọ́n á pè ní ọdún sọ́dún onílù wọ́n tó pé èèyàn bí méjì kan fi mú nígbà kálọ́wẹ̀ fún ṣẹ̀dẹ̀yàmọ̀ ìwọ́n tá ń pè ní fáwọn òkè fáyà òun ni pé ọ̀rọ̀ yẹn ni mẹ́kì í ṣe ọ̀rọ̀ yẹn gbogbo ẹni tó wà bẹ̀rẹ̀ tí a bá ti ní èèyàn mélòó kan tó lè wẹ̀ fún kùnà tán máa bá ṣe wẹ̀ fún tán bá ti lè lọ díẹ̀ sábà dèjà wọ́n ti kó gbogbo ayọ̀ mẹ̀tí èèyàn kan ò bá wẹ̀ fún tàbá filẹ̀ bẹ́ẹ̀ tàbí lọ sílẹ̀ gbogbo àwọn tá a yẹ mùsùlùmí náà ládẹ́ṣẹ̀ àfẹn tí ò bá wà donc káwẹ̀ fún kò fọ́ọ̀mù kìfàyà. Àyè sọ̀rọ̀ lásán nínú Islam láì ní preuve náà láì nígbà tí mo fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tẹ́lẹ̀ mo ní ọ̀rọ̀ lọ́wọ́ kí lọ́lọ́run sọ fún wa èkejì ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam kí là anábì sọ fún wa àbí kí ló ṣe ọ̀nà mẹ́ta la máa ń gbà fi mọ ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam nínú kó já sí pé ihun tó fẹ́ nu ara ẹ̀ sọ báyìí àbí ihun tó ṣe tí hadith tó mi anabi ṣe báyìí tó sì jẹ́ òdodo àbí ohun tí anabi rí tí o kọ̀ fún yẹn torí anabi bá rí nǹkan tí o da kì í dákẹ́ tẹ bá rí bá anabi rí nǹkan kan tó bá dákẹ́ nǹkan náà dáa. D'accord? Imam wa al-Hafiz ó ní nínú àwọn àdílà àwọn ẹ̀rí ọ̀rọ̀ tó fẹsẹ̀ múlẹ̀ tàbí mọ̀ ní pé káwẹ̀ òkú ọ̀rọ̀ yẹn ni bí ẹ̀mí tó bá tẹ̀ ti ṣe lásán ẹ̀ṣẹ̀ náà ti bọ́ fún gbogbo wa àmọ́ tí ẹ̀mí tó bá ṣe ìjìyà náà bẹ fún gbogbo alájọ dẹ́ṣẹ̀ náà. wọ́n ní Ànábì sallallahu alaihi wasallam fi sọ fún Ummu Atiyya àti gbogbo àwọn obìnrin tí wọ́n wẹ̀ fún ọmọ ẹ̀ obìnrin nígbà tó kú ọmọ Ànábì obìnrin kú àwọn obìnrin tó wáwẹ̀ fún nínú wọn ni ó mú àpíyà ó ní ìsìnláha thalathan aw khamsa ẹgbẹ̀ fún 3 fois àbí 5 fois gbólóhùn ẹgbẹ̀ fún yẹn ó pàṣẹ tí kì í bá ìṣòro ẹ̀rẹ̀ àrẹ́gbẹ̀rẹ̀ pa wọn láṣẹ jẹ́ ẹgbẹ̀ fún ọkàn ní ẹgbẹ̀. Ànábì tó sọ nípa ọkùnrin kan tó wà nínú ihram sẹ́tàdí ó ti gbé ihram ó ti gbé àníyàn pé òun ṣe hajj òun fẹ́ ṣe hajj ní ràkúnmí àbí ẹṣin tó gùn ó gbé ṣubú ó sì tì Ànábì sallallahu alaihi wasallam wọn sọ fáwọn sàhábà pé iksiluhu bima'in wa sidrin ẹgbẹ́ fún ẹfi omi pọ̀lú sídìrì kẹfì wẹ̀ fún ìyẹn ní pé ẹfi ewé sídìrì sínú omi kẹfì wẹ̀ fún. Náà lábẹ́ káwẹ̀ fún òkú ṣẹ́mọ̀ kàtẹ́górí òkú tí ń kú ó pọ̀ nínú àwọn òkú tí ń kú òun ní asakatu ẹni tó wà lóyún àṣẹ moi àbí 6 mois oyún náà tí wá sí nǹkan ó wá bàjẹ́ ó ti dọ̀mọ́ mẹ̀ kò tí wá sí kò bíbí ó wá bàjẹ́
wọ́n gbé jáde lọ́wọ́. Ǹjẹ́ a ní wẹ̀ fún àbá ní wẹ̀ fún? Wọ́n ní tí oyún náà bá ti lè kọjá ó bá ti lè gbé káàtì wá ìlú tó bá bàjẹ́ rẹ̀ á gbé àwẹ̀ fún. A sì kí òun sí lérí. Kí ló fà á? A ti gbọ́ nínú hadith ní pé wa inna ahadakum yujma'u khalquhu fi batni ummihi. Ọ̀kọ̀ọ̀kan nínú yín kẹ́ẹ̀dọ́ di ohun tẹ́gbà yìí. Wọ́n kọ́kọ́ gbé yín sínú ìyá yín ní omi lásán kàrọ́ọ̀tì yòówù. Omi náà wà bẹ́ẹ̀. Àwọn ihun tó fẹ́ mọ ṣẹlẹ̀ ó gbé kàrọ́ọ̀tì yòówù ẹ̀ mú àti yòówù. Ó kó ní omi ó di ẹ̀jẹ̀ kìkì. Ẹ̀rí pé àwọn tán yẹn tó ń bá bàjẹ́ kò fẹ́ sí nǹkan bíi ẹran bí ọmọ ó kó ní ẹ̀jẹ̀ kíkì ó wá di báàsì ẹran yẹn ó wà bẹ́ẹ̀ òun mọ̀ fọ́ létí tí yóò fi gbé káàtì wà. Ẹ̀rí 40 jours mẹ́ta 120 jours ti jẹ́ 4 mois. Tí bá gbé 4 mois yìí Ọlọ́run wa sọ fún àwọn ọmọdé kàgbé bóyá ẹ fẹ̀mí sí lára ní sí. Tí a bá fẹ̀mí sí lára báyìí yóò ṣe mọ̀. Ọ̀sán ni o, òru ni o, àárọ̀ ni o, aago tó bá pé tí a bá fẹ̀mí sí lára yóò ṣe mọ̀. Òun ní máa ń di pé aboyún abàdé kagbọ̀n yóò kọ́ bẹ̀rẹ̀ sí ọ̀sán sí pé inú rẹ̀ yóò fà sọ́kà. Yóò ṣe mouvement tí yóò àpapọ̀ position tó yẹ kó prendre tí oúnjẹ àti mímú fún ọlọ́pàá pẹ̀fẹ̀ níjọ́ tí ó wáyé. Mécanisme kan ní ìyẹn kọ́ lábá wa. Après 4 mois yẹn, ó ti di nǹkan àyè tó bá awẹ̀ fún asìkí mùsùlùmí. Mais si c'est avant 4 mois, à n'y oué fera ce qui nous là. Bákan náà nínú àwọn ẹni tí a yí wẹ̀ fún nínú àwọn ẹni tí a yí wẹ̀ fún ẹni tí ń jagun sójú ọ̀nà Ọlọ́run lọ́wọ́ tó aṣ-ṣahīd le martyr. Wọ́n ń jagun ní ogun Islam. Kì í ṣe pé wọ́n àwọn kọ̀rẹ́kìtì bí kọ̀rẹ́kìtì bí wọ́n jà sí ilẹ̀. Náà yọ àké, náà yọ ọ̀gbọ́n, náà yọ àdáde ẹ̀tọ́ pààyàn kọ̀ọ̀kan. Ogun Islam bí la ilaha illallah. Wọ́n jagun ẹni tó bá kú sójú ogun náà àyíwò ẹ̀fẹ̀ ká tó lọ sí. Èyí náà lára àwọn kan tí mo sọ tẹ́lẹ̀ ní pé súnnà Ànábì ńkọ́ sallallahu alaihi wasallam nínú bó jẹ́ pé ọ̀rọ̀ tó sọ àbí bó jẹ́ pé acte tó posé àbí ó rí àwọn èèyàn tó posé acte kò sí lọ́kàn. Ó ṣẹlẹ̀ pé Jábìr ọmọ Abdullah radiyallahu anhu nígbàtí àwọn sàhábà lọ jagun Uhud tí bí pọ̀ ọ̀nà ọlọ́gbọ́n ó pọ̀ nínú wọn tó pípọ̀ náà wọ́n tó sì fún ìwọ́n Al-Qur'an. Ànábì Muhammad sallallahu alaihi wasallam yóò máa ní ayyuhum aktharu akhdan lil-Qur'an. Àwọn ẹni tó kú kalẹ̀ yìí tálẹ̀ mọ̀ tó hàkùn àjì ní gbogbo àwọn tó kù tọ́bá sọ yóò gbogbo kalẹ̀. Ẹni tí ó hàtò tó tó hàlù àwọn gbogbo ọdún fi sẹ́yìn títí fi kẹni lẹ́yìn ìwọ̀n tó mọ̀ hàlù kéré ní òwúrọ̀ àlẹ́yìn parapata. Wọ́n gbé wọn bẹ́ẹ̀, wọ́n àwẹ̀ fún wọn, wọ́n pàrọ̀ aṣọ fún wọn, bẹ́ẹ̀ lànà lè fi kí wọn sí wọn lára ló fi sí wọn.
bẹ́ẹ̀ dáná bí ṣe sallallahu alaihi wasallam ló jẹ́ káwọn sàhábà radiyallahu anhum ni wọ́n mọ̀ wípé ẹni tó bá kú sójú ogun ìsìlámù àfẹ́wọ̀ ẹ̀fọ́ kátọ̀rọ̀ sí náà ibi tá tún lè lọ lẹ́kan náà kódà àwọn olùmọ̀ wọ́n sọ níbi wípé ẹni tí ń jagun sójú ọ̀nà Ọlọ́run tó kú yìí tá a bá mọ̀ wípé kó tó kú jánábà wà lára ẹ̀ kò tí ìwé jánábà ló fi lójú ogun Ọlọ́run wá ní pé kó kú àdídì káwọ̀ ẹsẹ̀ ikú tó kú sójú ogun ní ọ̀hárọ̀ tó là ìmọ́tótó lákàtà nítorí pé gbogbo ẹgbẹ́ kú sójú ogun Islam ní ti òdodo kò ní ìbéèrè ẹ̀rọ kan báyìí tó mẹ́gbà tí fi wà ní ẹ̀rọ. náà ààrẹ ni jẹ́ mùsùlùmí bàbá ẹ̀ wá pa bàbá náà ń ṣe mùsùlùmí ṣé yóò wẹ̀ fún bàbá náà àbí kò ní wẹ̀ fún bàbá náà. a ti sọ tẹ́lẹ̀ wípé káwẹ̀ fún òkú fardu kifaya barakallahu fi ibi tẹ́ ti gbé gbọ́gbọ́rọ̀ pé káwẹ̀ fún òkú fardu kifaya òkú muslim amma ghayrul muslim fala yajibu taksiruhu. àwọn àfáàní kìí ṣe ọ̀ràn yàn ní káwẹ̀ fún òkú káfíìrì ó lè ṣẹlẹ̀ kí òkú káfíìrì tó kú àwọn ẹni tó fẹ́ lọ sí bóyá bí tó kú sí kò sí kèfì ẹgbẹ́ ẹ̀kan bẹ̀ ògèdè àwọn mùsùlùmí wà bẹ̀ ṣé wọ́n fòkú ẹ̀lẹ́ yóò mọ̀ òkú àwọn là ṣé wọ́n lọ ju sẹ́bí ìkórè